ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sáǹtì Tope fúnra wọn lánàá ni ó take wọn ní 3 hours kan tó rówó dá padà. That alone speaks volume. You know what that means? ṣé wá rí wọn ó ṣẹlẹ̀ tí Aunty Tope Alabi fi lè kọrin fún Sister Lizzy, gbogbo rẹ̀ náà ni a gbọ́ nínú fọ́nrán. Ṣùgbọ́n ṣé wá rí ọ̀rọ̀ kan tẹ́ jàrìnrìn nílẹ̀. Wọ́n wáyé kí Aunty Tope Alabi kan refund owó tán fáǹsì Sister Lizzy san fún Tope Alabi. Ìwà gbọ́n tí Lizzy Anjorin mọ̀mọ̀ sọ nínú fọ́nrán Aunty Tope Alabi kó tó di pé a dáwó padà. Ìmájẹ̀mẹ̀gbà yín lákòókò orí ètò Kúnlé Ìjẹ̀ṣà náà ni wà níbi tá a ti mọ̀ mú gbogbo tó ṣẹlẹ̀ ní Nàìjíríà ní gbogbo àgbáyé tá a ti mọ̀ mú wá sí etí gbọ̀yìn. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tètè subscribe tẹ́ ń bá wa wo fọ́nrán wa tẹ́ ń bá wa comment sábẹ́rẹ́ lágbára Ọlọ́run Elédùmarè ń bá dọ́wọ́ yín lé oríire bí yé la já sí o. Fáǹfààní yín tètè subscribe sórí ètò subscribe sórí rẹ̀ kíyìn náà jàǹfààní bàbá tó ṣe mú fọ́nrán wá sórí ètò fún gbogbo èèyàn ọmọ Nàìjíríà pátápátá. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sáǹtì Tope fúnra wọn lánàá ni ó take wọn ní 3 hours kan tó rówó dá padà. That alone speaks volume. You know what that means? Do you know what that means? Kò lè yé ẹ, but ó speak volume. Torí pé Aunty Tope turn back tán fẹ́ máa lọ wọ́n ní refund dà. Aunty Tope ní pé àwọn máa refund later. Wọ́n dẹ̀ order pé kán close gate for hours. Àwọn tó ní Aunty Tope turn back wọn ò máa rówó send Aunty Tope láti dá owó wa padà. Àwọn kan sọ pé bóyá ọkọ mi mọ̀ nípa ẹ̀, ọkọ mi ò mọ̀ nípa ẹ̀ o. Àwọn tó ṣe kíní tó pe Aunty Tope wá they are in abroad. Ọkọ mi ò mọ̀ ní kankan nípa ẹ̀. Àwọn tó pè wọ́n, àwọn tó pe Aunty Tope within 1 minute wọn ò lè sọ pé Aunty Tope kan fi ìbínú dáwó padà. That speaks volume. Your calling, but why she get paid and not? She must have get her own reason. If you ask her, she will explain. Abi, she must have gotten her own reason. Lanoye, I don't know. Biere, mo ṣe pa baba Suwe niyan. Sherry, Genesis case baba Suwe, ma sọ fún yín leni, because a lot of you were more. Do you know that baba Suwe was loved by Mr. President? Baba Suwe was loved then by top politicians. In fact, Baba Suwe don't knock at body lawn to enter. Baba Suwe was the talk of the town. Baba Suwe was the #1 then. And they pushed this narrative that Baba Suwe carried drugs. If Baba Suwe had come online to clear himself, maybe Baba Suwe would still be here. But if Baba Suwe wá láti clear rẹ̀, ẹ ló like trouble jù. The moment they said Baba Suwe, ẹni tó ti lórúkọ táyé ti mọ̀, the same thing tẹ́ ṣe fún mi ní Dumata, ibi tí wọ́n ti ń ta gold, Adoto Shiji Slova ní mo jí gold ńbẹ̀. Baba Suwe, instead kí Baba Suwe sọ̀rọ̀, Baba Suwe wá dákẹ́. Gradually, the top politicians, the dignitaries, the big people, tí Baba Suwe mọ̀, everybody bẹ̀rẹ̀ sí ní fall out. Wọ́n bẹ̀rẹ̀ sí ní fall out. Títí débi pé nígbà tí Baba Suwe bẹ̀rẹ̀ sí ní, nígbà tó tún wá ní ká dáwó fún Baba Suwe, Adoto Shiji Slova, ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní dragi àwọn tó tún dáwó fún Baba Suwe, which I'm one of them. Èmi ni mo kọ́kọ́ pe Yomi Fabiyi, èmi mo kọ́kọ́ send owó. Adoto Shiji Slova dẹ̀ lọ post ẹ̀ pé mi ní kí àwọn èèyàn má dáwó fún Baba Suwe, all because Adoto Shiji Slova does not want Baba Suwe to get mercy from people. Ṣẹ́rí kíní díẹ̀ Adoto Shiji Slova ń ṣe yìí, ó ti ń ṣe ti pẹ́. It takes ẹni tó ní ọpọlọ láti connect méjì àti mẹ́ta papọ̀ to know how she has been killing people silently. Ẹ máa gbọ́ o. Now, gbogbo àwọn èèyàn ńláńlá tí Baba Suwe mọ̀, àwọn governors, àwọn president, àwọn gbá, everybody fall back. All because wọ́n ní Baba Suwe ó gbé cocaine. Tẹ́ bá wo ńgbà yẹn, there was clash between this Yomi Fabiyi and some people látàrí pé wọn ò fẹ́ kí Baba Suwe rí àánú gbà. Wọ́n believe pé àwọn ti bá tiẹ̀ jẹ́.
tó bá rí owó gbà ó máa survive. Nígbà tó yá bàbá Suwe ní stroke. Ṣé rí gbogbo nǹkan tí Aunty Gistlover ń ṣe lénìí, it's something she has been doing for a very long time. It takes ẹni tó ní ọpọlọ láti connect the dots. Ẹ má gbàgbé pé ibi tí Aunty Gistlover fi wọlé sí bàbá Suwe lára òun lọ̀rọ̀ Mọ́ládùn. Ó ní àǹtí Mọ́ládùn, ó ní bàbá Suwe lọ fún yàn kan lóyún, ó ló jojú àǹtí Mọ́ládùn, ó ní ọ̀tá bàbá Suwe ló pa ọ̀tá àǹtí Mọ́ládùn. Ta ló rántí dáadáa? Ibi ọ̀rọ̀ ìyàwó náà fi wọlé o. The same concept for those tó bá lè ronú. And bàbá Suwe and àǹtí Mọ́ládùn, they love each other very well. Kí la àǹtí Mọ́ládùn kú sí? Aunty Gistlover wanted to use àǹtí Mọ́ládùn to get donations. Ìgbà yẹn ló fi wọ àárín àwọn politicians to get donations. Àwọn fẹ́ sin òkú àǹtí yẹn. Mi ìfẹ́ dárúkọ wọn, kọ́nà bá fọ̀rúnkẹ́ wọn. Màmá sọ pé Ládùn àti bàbá Z.